Ìwé Kọ́ríńtì kejì orí kẹfà. Ǹjẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ̀, àwa ń bẹ̀ yín kí ẹ má ṣe gba oore-ọ̀fẹ́ Ọlọ́run lásán, nítorí ó ti wí pé, èmi ti gbóhùn rẹ̀ ní àkókò ìtẹ́wọ́gbà àti ní ọjọ́ ìgbàlà ni mo sì ti ràn ọ́ lọ́wọ́. Kíyèsí, nísinsìnyí ni àkókò ìtẹ́wọ́gbà, kíyèsí, nísinsìnyí ni ọjọ́ ìgbàlà. A kò sì ṣe ohun ìkọ̀sẹ̀ lé ohunkóhun, kí iṣẹ́ ìránṣẹ́ kí ó má bàa di ìsọ̀rọ̀ búburú sí. Ṣùgbọ́n ní ohun gbogbo àwa ń fi ara wa hàn bí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ sùúrù, nínú ìpọ́njú, nínú àìní, nínú wàhálà, nípa ìnà, nínú túbú, nípa ìrùkèrùdò, nípa iṣẹ́, nínú ìṣọ́ra, nínú ìgbààwẹ̀, nípa ìwà mímọ́, nípa ìmọ̀, nípa ìpamọ́ra, nípa ìṣeun, nípa ẹ̀mí mímọ́, nípa ìfẹ́ àìṣẹ̀tàn, nípa ọ̀rọ̀ òtítọ́, nípa agbára Ọlọ́run, nípa ìhámọ́ra òdodo ní apá ọ̀tún àti ní apá òsì, nípa ọlá àti ẹ̀gàn, nípa ìyìn búburú àti ìyìn rere, bí ẹlẹ́tàn ṣùgbọ́n a já sí olóòótọ́, bí ẹni tí a kò mọ̀ ṣùgbọ́n a mọ̀ wá dájúdájú, bí ẹni tí ń kú lọ sì kíyèsí àwa wà láàyè, bí ẹni tí a nà a kò sì pa wá, bí ẹni tí ó kú fún ìbànújẹ́ ṣùgbọ́n àwa ń yọ̀ nígbà gbogbo, bí tálákà ṣùgbọ́n àwa ń sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́rọ̀, bí ẹni tí kò ní nǹkan ṣùgbọ́n àwa ní ohun gbogbo. Ẹ̀yin ará Kọ́ríńtì, ẹnu a yà yín sí yín, ọkàn wa ń kùn. A kò ní í lára nítorí wa, ṣùgbọ́n à ń ní í lára nítorí ìfẹ́ ọkàn ẹ̀yin tìkára yín. Ǹjẹ́ fún ẹ̀san irú kan náà, èmi ń sọ bí ẹni pé fún àwọn ọmọ mi, kí ẹ̀yin di kíkún pẹ̀lú. Ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, nítorí ìdàpọ̀ kíni òdodo ní pẹ̀lú àìṣòdodo? Ìdàpọ̀ kíni ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn? Ìrẹ́pọ̀ kíni Kristi sì ní pẹ̀lú Béliálì? Tàbí ìpín wo ni ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́? Ìrẹ́pọ̀ kíni tẹ́ḿpìlì Ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà? Nítorí ẹ̀yin ni tẹ́ḿpìlì Ọlọ́run alààyè, gẹ́gẹ́ bí Ọlọ́run ti wí pé, èmi ó gbé inú wọn, èmi ó sì máa rìn nínú wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, wọn ó sì jẹ́ ènìyàn mi. Nítorí náà, ẹ jáde kúrò láàrin wọn, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀ ni Olúwa wí. Ẹ má sì ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi ó sì gbà yín. Èmi ó jẹ́ bàbá fún yín, ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, li Olúwa Olódùmarè wí.